akú bó ṣe ń lọ akú bó ṣe ń lọ ọ̀rọ̀ méjì ló fẹ́ tẹ̀lé fídíò yìí ọ̀rọ̀ tí Yusuf Adepoju àwọn gáǹgì múnimúni àwọn gáǹgì tí wọ́n fi gbó sínú ẹrù fún yàn tán fi mú yàn ó máa kún Yusuf Adepoju Saheed Shittu àti Kaola lóòótọ́ mo ti ṣe fídíò síta o ẹ dákun ṣé Ìlọrin tán ti ń kó yàn yẹn ṣé ilé ọlọ́pàá abẹ ò ṣiṣẹ́ mọ́ ni ẹ ṣe yẹn lé ní o ẹ dẹ̀ mọ́ sí mi gbọ́ o àbí tí wọ́n ń gbọ́ nǹkan tá à ń sọ yìí àti Ìlọrin o àti Ìbàdàn o àtàbẹ́kúta o àti Ìjẹ̀bú ṣé ọlọ́pàá abẹ wọn ò mọṣẹ́ ṣe ni àtẹ̀kọ́ ṣé wọn ò mọṣẹ́ ṣe ni tó fi jẹ́ zone 11 ló máa wá gbéyàn nírọ̀lẹ́ Friday wọn ò múyàn Monday rí o wọn ò múyàn Thursday rí wọn ò múyàn ní Saturday wọn ò múyàn ní Tuesday rí wọn ò múyàn Wednesday rí àfi ìrọ̀lẹ́ Friday ìrọ̀lẹ́ Friday yẹn náà sì ní gbogbo ìlú ló mọ̀ pé every Friday wọ́n máa ń tètè ṣíwọ́ ó ti ìlú èbó yìí kí ni adájọ́ Ayílára yìí kí ló ń ṣe lọ́fíìsì dìgbà yẹn that's mean wọ́n ń ṣe bísínẹ́sì míì tó tún yàtọ̀ sí tìjọba tó tún wá jẹ́ pé wọ́n wá tó ní gúrúùpù ní zone 11 ẹ dákun ẹ jẹ́ kíkiní yìí ó yíká o ẹ jẹ́ ó dọ́dọ̀ wọn ní zone 11 kó dọ́dọ̀ Ayílára yìí gan o tí ò bá máa béèrè ẹjọ́ gangan dáadáa àkóbá ti dé bá o àwọn ò dẹ̀ ní gbà àwa ò ní gbà torí èmi ti sẹ́ẹ̀dì fídíò sí Àbújá lọ́dọ̀ commissioner of police l'Àbújá mo tún ti sẹ́ẹ̀dì ẹ̀ sí Kánò lédè Haúsá mo sì ti sẹ́ẹ̀dì ẹ̀ sí Borno àwọn èèyàn Ṣẹ̀tímà yóò kàn wọ́n lára àwọn èèyàn Ribadu yóò kàn wọ́n ó ti dé Kaduna gbogbo bíkíbi la léèyàn sí o kán bá wa gbé yẹ̀ wò ṣé zone 11 nìkan ni wọ́n ń ṣiṣẹ́ ọlọ́pàá ni àbí àwọn zone yòókù tán ti lọ gbéyàn ṣé wọ́n ń ṣiṣẹ́ and the same these people àwọn yẹn náà ni wọ́n ń ṣiṣẹ́ fún wọn láti nǹkan bí ọdún 2 sí 3 fídíò tí ó tẹ̀lé yẹn mọ̀ gbọ́ gbogbo àwọn ẹni tán ti gbé àwọn the same ọlọ́pàá yìí náà ni the same moto náà ni wọ́n fi lọ gbéyàn ìjọ táṣìírí wọn máa tú Èkó ni tí àwọn ọlọ́pàá Èkó wá bá wọn pé ẹ fẹ́ gbéyàn ẹ̀ẹ́dẹ̀ wá sọ fáwọn náà ǹjẹ́ ẹ sáàbù ẹni yẹn ní lẹ́tà kẹ́ ẹ tó gbé wọ́n kàn kìyàn mọ́lẹ̀ ní bọ́kùnrin bá ń báyàwó ẹ̀ ṣeré ìfẹ́ lọ́wọ́ gan wọ́n á ní àwọn ń bọ̀ wọ́n bọ̀ kíkanlẹ̀kùn wọn lásán ẹni yẹn gbogbo ó parẹ́ mọ́ lára ni. kí ló dé ẹ bá wa bí Yusuf àti Kaola àti Saheed Shittu ẹ bá wa bí wọ́n léèrè wọ́n tó wá ti gbé bódẹ̀ kan jáde nísìnyí o Saheed ni wọ́n ti ń wá Bíntù tipẹ́tipẹ́ wọ́n wá wo ìpọ́nà wo làwọn máa gbà fídíò yẹn wà ń ta tí ń jára ìrìn tí Saheed ti sọ o dasmin Kaola àtàwọn ọlọ́pàá wá di bágìn pé kán fi nǹkan sínú gèlè wọ́n wá fi sí tán ló bá dìgbò ìyẹn dẹ̀ ní àgèlè tẹ́ ẹ fi ránṣẹ́ sí òun yìí o nǹkan wà nú ẹ o pákẹ́ẹ̀tì kan ní nínú ẹ wọ́n ní kó mú dání àwọn ò wá gbà níbi àdúrà tó fẹ́ bá wọn ṣe prógráàmù tó fẹ́ bá wọn ṣe lọ́sùn stéètì kódà àwọn náà wọ́n tó rẹ́ǹtì òtẹ́ẹ̀lì fún ọpẹ́lọpẹ́ àwọn ẹni tó tẹ̀lé o ó ń sọ̀kalẹ̀ nínú mọ́tò kó wọ òtẹ́ẹ̀lì náà bá ní ẹ you are under arrest ó yá ẹ dákun ṣé bébì ni wọ́n sọrú eléyìí fún ìgbà ọmọ yìí máa dé
police station kọ́ Òṣogbo zone 11 náà gbé lọ. Kí ni tí ń ṣẹlẹ̀ ń zone 11? A fẹ́ mọ̀ ọ́, mo sì ti sọ fún wọn ní ẹ́mbásì wa nílẹ̀ yìí, Nàìjíríà nílẹ̀ yìí, kán bá wa kọ́ńtáàtì bàbá Tinubu. Mo dẹ̀ ti jù sí àwọn fámìlì bàbá Tinubu. Kódà Ṣèyí Tinubu Excellency mo ti jù sí. Kẹ́ ẹ tó gbọ́, kán bá wa rí sí ìlú Adeleke o. Headquarter Adeleke ó ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́, àwọn pólíìsì ibẹ̀ a fẹ́ mọ irú nǹkan tí wọ́n gbé fún wọn tán ń ṣe. Torí wọ́n ti ṣàkóbá fún commissioner of police tó wà lóṣogbo. Kán ṣiṣẹ́ sí o, tóra ọmọ woman kan báyìí tí máa ṣiṣẹ́ níbẹ̀, ó dẹ̀ máa ń jíṣẹ́ tó dáa. Ohun tán máa mú báyìí authentic ni màmá yẹn máa gbé jáde. Inspector police ni woman yẹn, ráǹkì tí máa ń rí lápá wọn, bóyá ASP dẹ̀ ni wọ́n, mi ò mọ̀. Ìyá yẹn máa ń ṣiṣẹ́ takuntakun, tí wọ́n jáde tí nǹkan bá ti ṣẹlẹ̀ wọ́n tún announce ẹ̀ jáde. Ẹ dákun, adájọ́ tí ń wá ń dájọ́ àwọn Yusuf Adepoju ọmọ Ìlòbù yìí, Ayílára, adájọ́ Ayílára, ẹ gbà wá tí ń ṣiṣẹ́ tòrutòru, ẹ gbà wá o, eléyìí ti pọ̀ jù. Torí o ti ṣiṣẹ́ gbà o, irọ́ náà wá ń pa fún yín o. Ńgbẹ́ lọ gbéyàn tí ò prepare kalẹ̀, ẹ wá ní ó mú béèlì wá, ẹni tí ò gbé bẹ́ẹ̀ tí ẹ sì fi ìwé invite ẹ̀. Kódà bẹ́ẹ̀ tí ẹ fẹ́ gbéyàn báyẹn, kidnapper ni wọ́n ń perú ẹ̀. Ẹ ń kidnap èèyàn kiri ní. Kọ́ńtáàtì division tẹ́nìyẹn wà ń tó mú ìmọ̀bi tó wà tẹ̀sí lọ bá, ẹ gbọ́dọ̀ ya police station tó wà nílọrin, kẹ́ẹ̀dẹ̀ sọ fún wọn pé ẹ fẹ́ wá àrẹ́sì lágbájá yìí o. Wọ́n á bi yín léèrè pé ṣé ẹ sáàfù ẹ̀ lẹ́tà tẹ́lẹ̀. Wọ́n máa bi yín pé ṣé ẹ sáàfù ẹ̀ lẹ́tà tẹ́lẹ̀. Ẹ fẹ́ ṣèyẹn, ẹ wàá kidnap èèyàn ẹ̀ lẹ́ẹ̀ tí mú. Rọ́bìṣì gbáà ni. Ó sì ti tàbùkù mọ́ yín o. Ó máa ń lójú nǹkan téèyàn máa ṣe tí máa fìtì èèyàn. Ó sì lójú téèyàn bá tó jù lọ tí ó kájú kú o. Ẹ wá dákun, ẹ wá ń fojú di gbogbo àwọn ọlọ́pàá ìlú tẹ̀ tí máa lọ múyàn, means wọn ò mọṣẹ́ ṣe nìyẹn. Wípé wọn ò mọṣẹ́ wọn níṣẹ́ ṣe nìyẹn. Yusuf Adepoju nílòbù Akadíìtì àti Kaola láti Ìbàdàn, Kaola adúrú police station tó wà ní Ìbàdàn. Ó sáàfù Bíntù ní lẹ́tà, ó wá ní kán máa wá kiri. Kaola, torí wọ́n lábúrò rẹ̀ ti jáde, ó sọ pé àgbákò kan táwọn ní nínú ilé àwọn nù, kó wá fi àgbákò rẹ̀ mọ nínú ìdílé bàbá wa Ahmad Rufai. Torí ìlú ló wà o tí Kaola ń bàlùjẹ́ lóòótọ́. Nígbò bẹ̀rẹ̀ àwa la dìde fún. Àwọn ò mọ̀ pé bó ṣe yọ lórí ibú ọmọ nínú ìdílé bàbá wọn nù. Ajá fìtìnátì, ẹkún ògbélé yìí lé o. Yóò lọ ẹjọ́ tó ní nílọrin kó lọ jẹ, toró náà ló pe DSS sẹ́nìkan. Onítọ̀ náà sì lọ pè lẹ́jọ́, wọ́n sì sáàfù ẹ̀ lẹ́tà. Àbí wọ́n kalẹ̀ lọ kìnáàpù ẹ̀ ní, wọn ò kìnáàpù ẹ̀ náà, toró ó ti ṣìyàn gbé o. Ọmọ ọwọ́ rẹ̀ ìsìjàbà àfi kó bá wa gbé o. Ti Bíntù ni. Torí ọkùnrin tí ń paná ṣúkú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, gẹ̀tìmánù Bíntù ni o. Kò sí ní o má fẹ́. Ìwọ náà ló ń ròyìn bí bó ṣe rún ọrùn kúrùn. Ọmọ yìí ò dún pẹ́kẹ́ àfìgbà tó délé, tára rẹ̀ ò yá tí wọ́n ń bí léèrè. Ó ló ti fẹ́ gbẹ̀mí lẹ́nu. Ṣé yẹn wá ni tó o
Bíntù kò sì ya mú Jìbìrín kó o dẹ̀ tún gbé ìsìjàbọ̀ ọmọ ọwọ́ rẹ̀ yẹn kó o gbé lọ o kán kó ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Tó o bá mú Bíntù ó mú Jìbìrín ó sì mú ìsìjàbọ̀ ọmọ ọwọ́ rẹ̀ yẹn àìjẹ́ bẹ́ẹ̀ ìsìjàbọ̀ ó tì ọ́ mọ́lé Kaola. Ìsìjàbọ̀ ó dáràn sí Ọlọ́run ọmọ rẹ ọmọ Jìbìrín yẹn yóò dáràn sí Ọlọ́run yóò sì tì ọ́ mọ́lé ńgbò báyà. Lọ kọ́lẹ̀ Kaola lọ kọ́ tó o ṣe yìí sílẹ̀. Ẹ o wá ìwọ obìnrin o wá wà nú ẹgbẹ́ psychologically ò ń ṣìkà kiri kò sẹ́ni tó ju ẹ lójú àwa náà wàá sọ pé àmọ́ ẹ rí òṣì tó bá ní lórí ẹ̀yẹn fi mọ nínú ìdílé bàbá rẹ kó o fi mọ láàrin àwọn ẹbí ẹ jẹ́ kíkiní yìí ó dọ́dọ̀ rẹ̀ kó dọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. Àwa ò gba obìnrin làwa náà o gbogbo ohun tó sọ lọ́jọ́ kìíní tọkọ rẹ̀ wá dojú tì àwa ilé àdìdé wọn lè àdìdé ní wọn lè àṣé gbogbo ẹ̀ lóòótọ́ ni Kaola ìwọ àti Saheed Shittu ológbòbò rẹ jáde lógbó kó ẹnu oko tó fi há ẹnu tó fi rún pákó ológbé jáde kì í ṣe Bíntù ìwọ náà tún sọ a sì rí lọ́wọ́ ẹ̀. Yusuf Akaditi òun ní máa bá yín wọ́lọ́pàá kiri tẹ́ fi máa mú yàn òun gan kò ní nísinmi òun gan ò lè nísinmi ẹ jí ó dọ́dọ̀ wọn